Hello, 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 hello. Wọ́n ní kábíyèsí o, ó kọ́ táwọn olórí ọ̀nà àwí ẹ̀. Hey, ó ga jù. Ah, kábíyèsí, wọ́n sọ fún yín pé kábíyèsí ọ̀jájá Maradona fún rẹ̀. Bàbá tó jẹ́ pé ó dọ́gbọ́n jà yíyẹ. Kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe fún bàbá yìí. Ẹ̀yin pẹ̀lú gbogbo òtòmọ̀pọ̀ yín. Kábíyèsí kóòtù yàn náà ó gba ọ̀nà ẹ̀rú gbé yín yọ. Ó gba ọ̀nà ẹ̀rú jọ sí yín ní ibo. Ẹ̀yin ló máa dùn. Kábíyèsí ṣe ní ìṣe pé tó bá ń wọ̀ fún yín. Tí ò bá wọ̀ fún yín, kẹ́ get out. Ó ti sọ fún pé gate òun wà open. Anybody can go. Òun ò dẹ́ anybody dúró. Ṣẹ́rí tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí ní kábíyèsí ń focus. Lẹ́yìn Naomi, ẹni tó tún fẹ́ focus ni torí kò trust gbogbo àwọn tó kù. Kò trust yín. Kábíyèsí ń wọ ẹni tó fẹ́ console tóun àti Naomi. Ṣàmọ́ pé dídà ti kábíyèsí tẹ́lẹ̀ kò fẹ́ fẹ́yàwó mọ́. Torí ó fi pé bóyá òun lè manage Dr. Lizzie pẹ̀lú Naomi. Tí gbogbo ẹni sọ pé Dr. Lizzie nice o, kábíyèsí tó wá tẹ̀ fẹ́ fẹ́yàwó tó fẹ́ retain àwọn obìnrin kó fẹ́ Lizzie kóun àti Naomi kan máa console. Àṣé Lizzie yẹn àṣé èèyàn burúkú pretender ayérayé gbáà ni. Àṣé ìjò lábẹ́ ewé. Tó ṣá Naomi báyìí. Ọlọ́run ló yọ Naomi pé Ọlọ́run wà lẹ́yìn Naomi. Tí Naomi máa ń win ní gbogbo ìgbà. Ní anywhere gbogbo Bíbélì sọ. Ó ní kò sóhun ìjà olóró tán lè ṣe sí ọmọ òun tó máa pa lára. Òun làṣírí Lizzie. Àṣírí Lizzie túwó fúlẹ̀. Ọlọ́run sọ fún Naomi pé kó ṣọ́ra o. Be careful o. Torí àwọn kan wà ńbẹ̀ yẹn tó jẹ́ pé ẹ ṣe bí èèyàn ni wọ́n. Ṣùgbọ́n ejò burúkú ni. Irú ejò tó lọ tán Éfà ní ọgbà Édẹ́nì. Òun gangan ni wọ́n. Ẹ tún wo wọ́n ní tó bá sọ ipò mi ló máa sọ já jiná. Wọ́n máa ní irọ́ ni. Òun ni ọ̀rọ̀ Lizzie. Can you imagine? Kábíyèsí ti lérò pé Lizzie yẹn wọ́n máa fi ṣe kejì Naomi. Tó bá tiẹ̀ sí ráwọn méjèèjì ọkàn òun máa balẹ̀ àṣẹ. Ejò ni wọ́n. Ọ̀ká ni wọ́n. Wọ́n lè ṣáàyàn at any time. That is Lizzie. Torí ẹni kábíyèsí ṣe wo ṣoṣoṣoṣo. Kábíyèsí mọ nǹkan tó ń ṣe. Inú mi ti ẹ̀ dùn. Ló ti ẹ̀ jẹ́ pé kábíyèsí ṣe lọ fẹ́ lòmíì tó fún lórí tó tún bímọ. Ó ti ẹ̀ dá. Ṣùgbọ́n ìyẹn kẹ̀dẹ̀ rèé kó má yẹ kó rí òun gbà bọ̀dẹ̀. Kó má gbà fún wọn o. Kó má gbà. Mo ti ẹ̀ ti jẹ́rìí Naomi. Ó máa jókòó ẹ̀ ni. Ìgbà tí kábíyèsí ò bá ní gbé wá sórí ẹ̀. Naomi tó jẹ́ pé kò gba gbẹ̀rẹ́. Kò sí nǹkan ayé yóò flick. Kò flick àtọ́ ẹni ẹlẹ́ni. Ó kàn máa jókòó máa ṣe ìgbádùn tiẹ̀ kọ́ lọ́n ṣàbàdà gbogbo àwọn ọmọ ẹ̀ sí. Òun ò gbé nǹkan ayé sórí. Irú àwọn Ashley náà gbé ilé ayé sórí. Tọ́ rò pé bóyá wọ́n ní ohun ayé máa báyé lọ. Ẹ tó bá fẹ́ báyé lọ, kóhun kó máa jan pátá kán fò láti ògègì láti ọ̀run kán fò kán jump sísàlẹ̀. Naomi ò gbéṣẹ́ rán anybody. Ìkọ́ bí Naomi ṣe wà, Naomi ráyè pé kó máa bá yànjú. Kí ni? Ojú Naomi ti rí mẹ́wàá. Dídà ti Naomi ìrìgì yẹ́dẹ́ yẹ́fò. Ṣebí Naomi ń ṣiṣẹ́ Olúwa tọ́lọ́run. Iṣẹ́ Olúwa yẹn, òun ló jẹ Naomi lógún. Òun kẹ̀, ó máa dúró ní ìdúró pé kí ẹnìkan á gba ìjọba Ọlọ́run lọ́wọ́ ẹ̀ láyé. Torí ẹ̀ tó bá ṣe díẹ̀ ó máa sá lọ sí Àkúrẹ́ lọ rẹ̀ sí ó máa jókòó sẹ́gbẹ̀ẹ́ kan ó máa bá sójú níbi kan ó máa fojú máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin. Ẹ̀yin ló máa dùn. Kò dùn Naomi. Ashley kẹ́yàn gbà tí kábíyèsí ti announce pé òun ti lóbìnrin tó tún bímọ fóun. Ó di dandan olórí ó tún máa mú wọn sínú ààfin. Wọ́n ní láti gbà yẹn. Wọ́n ní Ashley ìdúró sí ìbẹ̀rù sí bí ẹni tó gbódó mì. Wọ́n ló ń ké ó ní kábíyèsí ó bá wa sọ báyìí. Bó ti sọ pé ó ní fẹ́ ìyàwó mi mọ́. Ó ní ṣe kinní pé ìwọ̀nba ìyàwó tó fẹ́ ńgbà tán lọ sí Ọ̀jájá mọ̀. Òun sọ pé kábíyèsí ti promise pé òun ò ní níyàwó mi mọ́. Òun ò fẹ́ ìyàwó ètò òun fẹ́ ti tó. Pé kí ni kábíyèsí wá lọ ṣe léyìí sí. Kábíyèsí tàn wọ́n. Kábíyèsí tan àwọn. Kábíyèsí ṣe gbá kábíyèsí ṣàwo.
to the extent wípé ìyàwó tún ti bímọ fún. Àwọn ò ní gbà, kábíyèsí ní kíni. Òun sọ fún yín pé òun ò ní ìdí yín, ẹ máa lọ ni. Ṣèbí òun sọ pé òtúkọ́ tóun sọ pé géètì yín ti sílẹ̀ láti gbà ó. Pé ẹni tí ò ní fóun lọ́kàn balẹ̀, ilẹ̀kùn ṣí sílẹ̀ kan máa lọ. Ó ní kíni, òun máa bẹ́ẹ̀ jókòó, òun máa bẹ́ẹ̀ pílánì pé kíni, kí lèmi àti ẹ ní papọ̀. Ìwọ ọmọ yìí, ó dàbí pé ó ti ẹ̀ mojú. Bó o ti ẹ̀ mojú, ṣé ò mọ ara ni? Ashley náà ló lè sọ bẹ́ẹ̀ torí òun kan kò mojú lóòótọ́. Kò mojú lóòótọ́. Ṣé ó yẹ kí irú Ashley yẹn tún máa dún pẹ̀lú gbogbo atrocity tó ṣe láàfin? Òun àti Mariam, ogun tẹ̀ ń ṣe yẹn ó máa fi ìyà jẹ yín because Ọlọ́run rán yín ní gbogbo iṣẹ́ ibi tẹ̀ ń ṣe. Tó bá tẹ̀yẹ gbà ẹ ṣe nǹkan fúnra yín, tẹ fi ń ṣe ìtọ́jú ara yín o, tẹ fi ń ṣe ìṣọ́ra fúnra yín, ó yè dá. Bẹ́ẹ̀ tí ẹ fi ń ba tọmọnìkejì jẹ́, báwo lọ́lọ́run ṣe fẹ́ gbà fún yín? Torí ẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń ṣe yóò ń sunkún ni. Lára Naomi ó ń sunkún ni. Ká má ṣe sọ pé lára kábíyèsí ó ń sunkún ni. Pẹ̀lú gbogbo oríṣiríṣi ọ̀nà tẹ́ ti gbà fún kábíyèsí, fún Naomi, kọ̀ràn bẹ́ẹ̀ kọ̀ náà ni. Ẹ wá ní kí kábíyèsí má jáde lọ fẹ́ yàwó. Ó ti wo gbogbo yín pẹ̀ wọ̀ tẹ̀. Wọ̀ tẹ̀. Ó fi ìtorí pé kóun lè kó ìyàwó rẹpẹtẹ, kóun ní fọkànbalẹ̀, àṣetúláṣì ló lọ kójọ. Àṣejọ̀gbọ̀n ló lọ kójọ. Ẹ̀yin lẹ dé kábíyèsí síta. Ńgbà ó fẹ́ kìíní, ó fẹ́ kejì, ó fẹ́ kẹta, ó fẹ́ kẹrin, ó fẹ́ karùn-ún, ó fẹ́ kẹfà. Pé báwo ló ṣe? Tó wá pẹ́ ṣe dáadáa ni. Kábíyèsí ò ní sọ pé òun tún fẹ́ ráyè rójú ráyè lọ mú Naomi. Fọwọ́ òun nìkan ló wá Naomi lọ pé àṣé òun yóò tàn òun wá bẹ́kùnbẹ́kùn. Kóun ya tètè wá lólùfẹ́ òun lọ o. Ó ní kábíyèsí lọ mú Naomi tó yà mọ́ padà. Lẹ bá sọ pé láéláé lẹ bẹ̀rẹ̀ sí ní jáporó. Lẹ ń jáporó pé kò kìí ṣe bí kìí ṣe. Wàhálà náà tẹ̀ ṣe títí. Ọlọ́run túbọ̀ ń gbé Naomi tó túbọ̀ ń gbé lékè yín. Ọlọ́run túbọ̀ ń gbé Naomi tó ń gbé agbára fún. Ọlọ́run tún gbé Naomi pé agbo tó tàdí sẹ́yìn agbára ló lọ mọ̀. Ṣe ogun yín ti sunkún, ogun yóò ṣiṣẹ́ mọ́ lára Naomi àti lára àwọn ọmọ ẹ̀. Ó tàn bùkù. Ẹwà àtìgbà tẹ́ ti ń bá Naomi jà. Ṣé o tún mọ̀ pé ń ṣiṣẹ́ àbí òṣìṣẹ́? Òfò ló já sí. Tí kábíyèsí tún jáde tó tún lọ fẹ́ fáin gẹ̀ sí tún ni o. Tó tún wá bímọ fún kábíyèsí. Ẹ rí pé Ashley ojú tí ẹ kò lò bó wọ̀ ẹ́. Ojú tí ẹ. Pẹ̀lú gbogbo bó ṣe fi ti máa torí Naomi máa mú gbogbo yín. Ó ní kábíyèsí ó gbójúgbóyà. Wọ́n ló lọ sọ fún bá kábíyèsí. Kábíyèsí gbójúgbóyà. Ó lọ mú obìnrin wá láti Kwara àbí láti Ọ̀ṣun ló tiẹ̀ sọ àbí Òṣogbo. Ó sọ pé ó ti lọ mú ìyàwó. Ó ti Kwara ni. Wọ́n ló lọ mú obìnrin wá. Ó lọ ṣe kíní. Ó lọ ṣùgbọ́n ó lọ ṣàwọ̀. Gbogbo èèyàn àgbúrẹ́ èṣí ló ń jẹ lọ́bẹ̀. Nǹkan tó dáa ni. Bí kábíyèsí ṣe yẹn ló ti ẹ̀dá. Atúrẹ́ ni màá bá sọ̀rọ̀. Mo ti sọ fún yẹn. Tó bá mọ̀ wọn rẹ̀ tó bá fẹ́ gbádùn kó ya tètè mind business tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ṣá ẹ̀ ò rí bọ́n ṣe bá yẹ. Wọ́n ti bá yẹ Lizzy jẹ́. Lizzy tó ń ṣe dáadáa tó ń ṣe gbogbo ẹ̀. Lizzy fi nǹkan tóun bá wá sáàfin ó fi lẹ̀. Ó lọ bá gbogbo àwọn ọmọ aláwọ̀ ló lọ ń dúró ọmọ wọn. Wọ́n sọ pé tó bá ti rí wọn báyìí ó máa hug wọn. Tó hug wọn tó wá lóyún báyìí wọ́n máa bà jẹ́rìí. Ó hug wọn títí. Wọ́n ti jẹ nǹkan tó fẹ́ jẹ lára ẹ̀. Still kò ro number 6 ẹ̀ kò ro Naomi ló lọ ń bàjá. Naomi tó yẹ pé kó yẹ kó súnmọ́ Naomi kó máa gbàdúrà lọ́sàn-án lálẹ́ kí gbogbo ogun yẹn lè ṣe irọ́ ni. Wọ́n ní kàkà kó sọ̀ fún ìyá àjẹ́ obìnrin ló ń bí jọ. Ó ti dáa. Ó dà bẹ́ẹ̀. Wọ́n ní Ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ wọn. Sísìn power bike ló ń gbé wọlé. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Wọ́n ní Ashley ń bínú. Ó sọ pé kábíyèsí sọ pé òun ò fẹ́ ìyàwó mọ́. Òun ò ṣe gbọ́. Ṣé ìwà tẹ́ ń hù sí kábíyèsí tẹ́ ẹ̀ fi lọ́kàn báyìí? Ṣé ìwà yẹn ni ò ní jẹ́ kó lọ síta? Jẹ́ kí wọ́n bọ̀bọ̀ yẹn. Fi bọ̀bọ̀ yẹn lọ́kàn balẹ̀ torí ẹ̀ lọ́bù. So ta ló fẹ́ bàjá? Ta ló fẹ́ bá kábíyèsí? Yóò wọ̀ tó wò sí kó rí nǹkan kan. Naomi tó tún yẹ kó fóun lọ́kàn balẹ̀ tó jẹ́ kó tún gbádùn jẹ́ kó gbádùn kó wá sáàfin. Bóyá tó bá ti tú pé méjì. Ẹnìjọ́ mẹ́ta iná ni wọ́n sọ pé ẹni tuntun ta fẹ́ lè fẹ́ gbọ́kọ̀. Ashley yìí kan náà
tó ká lára ẹ máa tọ́ra ẹ ṣe dáadáa kó lè yẹ ẹ̀yin èèyàn mi ò jẹ kí wọ́n má fi torí àwíjàre kí tó tọ́lẹ̀ ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa subscribe kí ẹ lè bá wa dá sí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ ò kẹgbẹ́ yẹ̀wò ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń dá sí fún wa ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa subscribe ẹ lè bá wa love ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà Jésù Kristi Olúwa wa.